Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Ẹ kú dédé àkókò yìí, orí ìkànnì Face TV Africa ni àwa yìí. Ìròyìn ti tẹ̀ wá létí wípé ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ti Supreme Court, ó ti fi òfin de ìjọba àpapọ̀ wípé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ pàṣẹ wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa ná owó ẹgbẹ̀rún kan àti èyí tí a mọ̀ sí 500 naira àti èyí tí a mọ̀ sí 1000 naira àti 200 lọ títí di December 31st. Àwọn ọmọ Nàìjíríà ti wá túyáyá jáde pẹ̀lú ní dídùn wípé ìnira yìí pọ̀ látìgbà tí ààrẹ Muhammadu Buhari ti fòfin dè wípé àwọn ọmọ Nàìjíríà ò gbọdọ̀ ná 1000 àti 500 naira tí wọ́n ti ń lò tẹ́lẹ̀, wípé èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni àwọn èèyàn gbọdọ̀ máa ná báyìí. Àmọ́ Supreme Court ti fi òfin láti ní kí àwọn ọmọ Nàìjíríà máa ná owó ti tẹ́lẹ̀ lọ, èyí 1500 àti 200 naira. Èyí jẹ́ inú dídùn, àmọ́ ìjọba Muhammadu Buhari ò tí ì jáde àbí láti sọ bóyá ó máa tẹ̀lé òfin Supreme Court. Ní ìjù báyìí lọ. Obìnrin ló bí o tó bá jẹ́ wípé bí ìlú ṣe rí ní sọ́ọ̀nẹ́dẹ̀ kó tó ń lọ yẹn sọ́ọ̀nẹ́dẹ̀ kó kọ́dẹ́. Gbogbo yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa agbègbè ìjókòó ní Sango lọ́nà pápá márosẹ̀ Èkó sí Abẹ́òkúta la wà níbi tí àwọn obìnrin ti ń ṣe tán fi ìfẹ̀hónú hàn látàrí pé wọn ò gba owó àtijọ́ lọ́wọ́ wọn nígbà tán kó lọ báńkì. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete.
Face TV. Woswobi.